tíjọ́ yìí ni mo ti ń sọ tẹ́ bá rántí. I'm always saying pé wọ́n fi lẹ́tà wá Wùnmí. Ṣé ń gbọ́? Ṣùgbọ́n Wùnmí ò present rẹ̀. As a matter of fact, ṣé rántí pé mo sọ pé wọ́n lọ sí previous house Mohbad. I don't have a moderator. Just leave it. Emma Chilo. I don't have a moderator, so don't worry. I just come manager. Lo ṣe ti gbọ́ TikTok. Yeah, I'm on Instagram. I'm on Instagram and I'm on Facebook. I just come manager lo. Ṣé gbogbo yín rántí pé mo sọ kíní yẹn pé. Ṣé rántí pé mo ti sọ fún yín tipẹ́ pé wọ́n wá Wùnmí láti fún ní lẹ́tà. Ṣé gbogbo yín rántí? Tí mo sọ pé kò present rẹ̀. Ṣé rántí? Ó avoid letter to the extent pé court sheriff wọ́n mú letter lọ sílé Mohbad ní Orchard Road. Ìgbà tán débẹ̀ ṣé rántí? Wọ́n ò bá Wùnmí, wọ́n ò bá Dàróṣà. Wọ́n béèrè àdúrà. Ṣé rántí? Ìjọ́ yẹn ni mo wá sọ fún yín pé kó má dáwó fún ìyá Mohbad pé ó ti gbalé. Ṣé rántí? Tí ẹlẹ́jọ́ Ọlábánjí sọ pé wọ́n fẹ́ gbalé fún kó dáwó. Meanwhile wọ́n ti gbalé. Ṣé rántí? Tẹ́fi sọ pé tí mo sọ pé ìgbà tí court sheriff tó dé ilé Mohbad àwọn èèyàn míì lọ bá ń bẹ̀. Ó wá béèrè pé ibo ni àdúrà wà. Wọ́n sọ pé àdúrà ti lọ help ìyá ẹ̀ láti a week ago pé ìyá Mohbad ti gba ilé. Can you all remember? Ṣé rántí pé mo ti sọ fún yín tipẹ́ pé wọ́n fi lẹ́tà wá. But many of you feel pé bí a mo kàn máa wá ń sọ̀rọ̀ make believe lórí social media. Ṣé ń gbọ́ mi? Now, ìjọ́ Tuesday, Wùnmí, irọ́ ló máa pa àná lórí burúkú ni ẹ́. Ilẹ̀kẹ̀ má já sílé má já síta Wùnmí. Ibì kan ló máa padà já sí. I am telling you for free. Wùnmí, ibì kan ló máa já sí. Wàá sọ fún mi Wùnmí, ìgbà tí DNA di death sentence. Wùnmí wàá sọ fún mi, ìgbà tí DNA di pé ká máa sá kiri súkẹrẹ fàkẹrẹ súkẹrẹ fàkẹrẹ. Abeg gbọ́ mi. Now that is not the bone of contention. Ìjọ́ Tuesday. Ṣé rántí pé mo sọ ìgbà tí mo ṣe tó. Mo no jẹ́ kí Wùnmí lọ sí court. Even if ẹ̀yin olórí burúkú tẹ́ wà lórí Instagram mo sọ fún sí yo, kò ń ṣe àwọn èèyàn gidi mi o. Ẹ̀yin olórí burúkú, ìtorí tẹ́ bá wo olórí burúkú, àwọn àṣírí, àwọn oníbọ́dí odò orí Instagram ló wà jù. Àwọn ọmọ ọ̀rọ̀lé ayé, àwọn tó lórí burúkú Ìyábọ̀ Òjó tó fi ń ṣe runs girls, tó fi ń ṣe threesome orí Instagram ló kún jù. Ṣé ń gbọ́ mi? Àwọn onípátá kan fọ́sẹ̀ kan, àwọn ẹlẹ́nu rúrùn, àwọn oníbọ́dí odò, àwọn followers Ìyábọ̀ ni. Ìyábọ̀, wà ní ìyáláyé òbèrè tó bẹ́ẹ̀ lẹ́ni. Mo yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Ṣé ń gbọ́ mi? Now, that is not the bone of contention now. Ṣé gbogbo yín rántí pé níjọ́ Tuesday mo bọ́ta mo sọ. Tuesday níjọ́ tó fún wọn. Wọ́n lọ sí coroner inquest níjọ́ Monday. Tuesday nígbà náà ní kó wá sí court fún hearing láti sọ fún Wùnmí pé ó gbọ́dọ̀ lọ ṣe DNA. But unfortunately, Wùnmí ò lọ sí court. Lọ́yà Wùnmí náà ò lọ sí court. Fún ẹ̀yin olórí burúkú tẹ́ sọ pé báwo ló ṣe máa lọ lẹ nǹkan mọ́ta. Wọ́n ṣe fún lọ́yà Wùnmí. Lọ́yà Wùnmí ò present rẹ̀. Ẹni kí lọ́yà Wùnmí wá fún wa evidence pé òun lọ sí court níjọ́ Tuesday. Ìtorí olórí burúkú làwọn tó ń tẹ̀lé ṣẹ̀pẹ̀tẹ́rì, òbò sùlẹ́lẹ́, òbò tírísàn. Tó bá jẹ́ pé bí Ìyábọ̀ ṣe ń kàrámọ̀ ọ̀rọ̀ Mohbad ló ṣe kàrámọ̀ ìgbà tó sọ pé sùlẹ́lẹ́ dòyà ó dún ọmọ ó tún dún Ìyábọ̀ ní abẹ́ rúfù Ìyábọ̀ kò bá bọ́ta sọ̀rọ̀ kò máa fún ọmọ Stephanie tó wà ní Canada yẹn lésì. Abubakar ọmọ tó máa ń ṣe eré tíátà òyìnbó yẹn ṣe rántí ó bọ́ síta òun náà tún sọ̀rọ̀ nípa sùlẹ́lẹ́ pé Ìyábọ̀ ṣòbò lábàṣà àtòun àtọmọ àtìyá ẹ̀ tírísọ́ọ̀mù ni sùlẹ́lẹ́ máa ń ṣe fún wọn nínú ilé kò máa bọ́ta dínà yẹn gbogbo ẹ̀ ní máa bá yín play lálẹ́. Ṣùgbọ́n lórí burúkú ó ń ṣe fàpàpà sọ́wọ́ Mohbad tó bá gbé báyìí ló ṣe fàpàpà ìgbà tí yẹ ẹ̀yà wèrè tó mú yẹ lọ sí ṣọ́ọ̀ṣì tó sọ pé ó ti sàn ó ní kò sí bó ṣe lè sàn lára ìyá ìjẹ kò sí bó ṣe lè sàn lára wèrè ó yìí máa ṣẹ́jú báyìí máa fi ìyá Ìyábọ̀ wọ̀nyí sìn bó ṣe ṣẹ́jú pẹ́ ni fídíò ẹ̀ tí mo gbé sí yẹn ìyá ẹ̀ ni
pààyàn lẹ́rìn láì ṣe pé wọ́n rìn ìyá ẹ̀ ń gàgì kí ìyá dédé máa rẹ́rìn. Ó wá sọ pé wèrè tán lára ìyá ẹ̀ kí ìyá ẹ̀ tó kú. Ìyábọ̀ wàá di ìyá láyé òbèrè tó bẹ́ẹ̀ mò ń bọ̀ wá bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ìjọ Tuesday wọ́n mú fídíò, wọ́n mú lẹ́tà. Ìgbà tó mú lẹ́tà lọ káàkiri, even àwọn tó ń support Wùmí gan wọ́n sọ lórí chat wọn pé Wùmí ò ní gba lẹ́tà kankan. Ṣé ń gbọ́ mi? Now that is not the bone of contention. Ìjọ Tuesday wọ́n wá ní kán wá. Lọ́yà gba lẹ́tà yẹn pé kán wá. Wùmí ò lọ, lọ́yà ò lọ. Èmi challenge lọ́yà Wùmí sì fẹ́ ẹni kó bọ́ síta kó wá sọ pé àwọn lọ. Ṣé ń gbọ́ mi? Now ìgbà tó fún Wùmí lẹ́tà lánàá tó advice pé kán lẹ lẹ́mọ́ gate, tó bá ti lẹ́mọ́ gate yẹn èmi á gbé fọ́tò ẹ̀ sórí wọ́ọ̀lù mi kí gbogbo yín rí. Ṣé ń gbọ́ mi? Kàkà kí Wùmí lọ bá ìwé ìròyìn, Wùmí ò mà lọ bá ìwé ìròyìn. Jíswèrè tó lọ bá, ó dàbí ìjókòó yẹn kò mọ̀ mí dáadáa, ẹ jẹ́ kí n dìde. Jíswèrè tó lọ bá olórí burúkú Ìyábọ̀ àwáyé má ṣe rere, àwáyé wa pa fún. Tó yẹ pé gbogbo nǹkan tó wá ṣe láyé bí kan do, bí kò sunkún fọ́kọ́, olórí burúkú. Oko dínà òdùn mọ́ wèrè ń sunkún. Tó bá tún sọ pé ò fẹ́ mi mọ́, tó bá tún sọ pé ò fẹ́ mi mọ́, irú ẹ̀ náà ló ń fẹ́ olórí burúkú. Ṣé ẹni tó ti gbọ́ pé wọ́n dóyà wọ́n dó ọmọ lábẹ́ rúùfù ẹ̀? Aláyé bàjẹ́. Ẹ flag dáadáa o. Kẹ flag gbogbo ìgbésí ayé ìyá láyà yín wọn. Màá ṣe ṣó ilé ni. A gbé yín débẹ̀. Ṣé ń gbọ́ mi? Now, ìjọ Tuesday, wọ́n wá ní kó lọ lẹ lẹ́tà yẹn mọ́ ilé Mohbad. Ṣé ń gbọ́ mi? That is not the bone of contention. Ẹ jẹ́ kí n tún jókòó. Ọ̀rọ̀ yìí tún gba kí n jókòó. Ṣé ń gbọ́ mi? Wọ́n wá lọ lẹ fọ́tò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ Wùmí. Wùmí wá fẹ́ deny pé òun ò rí lẹ́tà. Ó lọ bá Punch tó gbé síta. Ó lọ bá Channels tó gbé síta. Why tó jẹ́ pé Gistlover ló lọ ṣàlàyé fún? What have you got with Gistlover? Gbogbo èèyàn mọ̀ pé Gistlover joy killer ni. Tí ìkọ̀kọ̀ bá ti ṣẹlẹ̀, kí ló dé tí Wùmí máa ń sáré lọ bá Gistlover? Punch ló gbé kinní yẹn jáde. Why don't you go and say your truth with Punch? Lọ́yẹ̀ ò ṣe bọ́ síta kó deny nǹkan tó sọ. Wùmí, lọ́yẹ̀ ò ṣe bọ́ síta. Àti Bọ́lájí, Facebook lock you out. Probably because you are loving and liking. Okay, ó tiẹ̀ dá tẹ́tí wá sórí Instagram. Well done. Àbí kí nǹkan tí mo sọ yé yín? Ẹ tí get nǹkan tí mo sọ. Ẹ jẹ́ kí n kà nǹkan fún yín. Mo ń bọ̀. Màá kà fún yín sìn. Now, ìgbà tó ń mú kíní lọ fún Wùmí ni. This is Punch. It was dated. Mi rí date yẹn sí wọ́n screenshot ẹ̀ fún mi. Anyway, màá kà bí kan fún yín bẹ́ẹ̀. Punch ló gbélé sí ṣẹ́tìrì. Màá gbé sórí wall mi. Ó ti pẹ́ tí Punch ti kọ kíní ìbọn, màá kà fún yín. Meanwhile, the statement revealed that an attempt to serve the court process on Mohbad's wife on Friday, March 8th. March 8th. Láti mú lẹ́tà lọ fọ́mọ lórí burúkú yìí. Ọmọ tó yẹ pé àpòrọ̀ jayé ni. Tó bá rí òun àtọkùnrin tó ń do lórí bed, ó máa sọ pé àwọn ohun tó dàgbà jù ni. Ibi tọ́mọ ẹ̀ máa ń parọ́ dé. Ṣé ń gbọ́ mi? March 8th, Friday níjọ́ yẹn. Tí court sheriff tó mú lẹ́tà lọ fún. Ṣé ń gbọ́ mi? Court sheriff fún mi lẹ́tà lọ fún. Ẹ máa gbọ́, at a Lekki home, and it was not successful. Wọ́n mú lọ sílé Mohbad tán mọ́mọ́. Wọ́n mọ̀ pé Bella Shmurda ó súnmọ́ ba Lekki. Liam súnmọ́ ba Lekki, ó fi mú jọ Bella Shmurda. Liam súnmọ́ ba Lekki, ó fi mú jọ Bella Shmurda. Wùmí bọ́ síbí báyìí, ṣáwọn méjì ló dú ẹni. Ṣé Bella Shmurda top up ní ìgbà tó ba Lekki dú ẹ tán? Because ó súnmọ́ ọba Lekki, Liam súnmọ́ ba Lekki, ó fi mú jọ Bella Shmurda. I zoom in and zoom out.
Zoom in and zoom out. Kewo imu Bella Shmurda. Kewo imu Liam. Ó súnmọ́ ọba Lẹ́kì. Ó fi mú jọ Bella Shmurda. Liam súnmọ́ ọba Lẹ́kì. Ó fi mú jọ Bella Shmurda. Ṣé ń gbọ́ mi? 8th of March. Not ti lọ serve mi ní letter. Olórí burúkú ọmọ tó ń parọ́ pé òun ò rí letter. Ìkọ́ tó lọ serve wọn ní letter yẹn. Wọ́n pe lọ́ọ̀yà ẹ̀. Lọ́ọ̀yà náà máa wá gba letter. But kò lọ gba letter yẹn. Ẹ̀yin olórí burúkú tẹ́ sọ pé kò ń ṣorí íńtánẹ́ẹ̀tì ló ti jẹ́ kó wá sọ. Ó jẹ́ kó lọ bá lọ́ọ̀yà ẹ̀ ni. Ẹ̀yin ọmọ àwáyé má ṣe rere tẹ́ wà lórí Instagram. Ẹ̀yin urgent 2K tẹ́ wà lórí Instagram tó yẹ pé ṣẹpẹtẹ́rì ó fi yín ṣe rọ́ọ̀sì kiri orí Instagram ni. Tẹ́ máa ju òbò. Ṣe bẹ́ẹ̀ ní WhatsApp group tẹ́ ti ń ju òbò àtòkó. Tẹ́ ti ń ju òbò àtòkó. Tẹ́ ti ń cross fork. Tẹ́ ti ń ṣe sex phone. Tẹ́ ti ń ju ọyàn káàkiri. Ẹ jù lọ sí America. Ẹ jù lọ London. Ẹ jù lọ Dubai. 2000 péré ni ẹ̀yin ọkùnrin. Tẹ́ bá fẹ́ wo òbò tán lé sórí orí WhatsApp. Ẹ lọ bá Ìyábọ̀ Òjó. Àwọn ọmọ lágbo, àwọn ọmọ onípàràgà. Òun ló gúnmù mi. Ìyábọ̀ ló gúnmù mi. Ìyábọ̀ ló gúnmù mi. Òun ló kọ́ bá ṣe ń pọkọjáyé. Òun ló kọ́ bá ṣe ń pọkọjó bá ṣe ń dókó kiri. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò ní máa gbè sẹ́yìn nǹkan tí ò dá olórí burúkú. Abaniláyé jẹ́. Òun lọ ṣe tó fi ń gbé ẹjúlẹ̀. Ó wá wí tó lémi, èmi ní ìdí ọkùnrin tó máa dó èmi kó rìsẹ́ẹ̀tì orí mi. Àbó lórí burúkú ni ẹni. Ṣé mi jọ ẹ tó ní ìdí okó ni? Tí bá tiẹ̀ ní ìdí okó mo ní mọ bí tí máa dókó mi sí. Máa dókó kiri. Gbogbo nǹkan tó fi mọ̀ ẹ́ lórí social media bí okó ni. Ohun rere kan tí Sódómù àti Gòmórà ìjáde olórí burúkú Ìyábọ̀. Gbogbo nǹkan tó fi mọ̀ ẹ́ lórí social media bí pé dídó, sùlẹ́lẹ́dó, ìdínàdó. Olórí burúkú kò build ọkùnrin rí. Ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin, ibẹ̀ lòun máa ti fẹ́ máa tap. Ẹ lọ bá mi mú ọkùnrin kan tó build wá. Igi àkọ́ṣẹ́ ẹ̀ gan. Mo ka history bọ̀dá yẹn lẹ́yìn. Igi àkọ́ṣẹ́ tó lórí burúkú tó bọ́ sórí social media tó interview ẹ̀ tó ń ṣe. I never knew my husband was poor. Ìyábọ̀, ibo ló ti jáde. Wọ́n ní fẹ́ bí ẹ̀wọ̀n mi kí n sanwó èèyàn tó jẹ́. Tó bá jáde láti ilé eré ni, ó ní fẹ́ Múkàrè ò ní jẹ́ first love ẹ. Ìyábọ̀, tó bá jáde láti ilé eré, ìtọ́kọ́ fẹ́ máa prove pé ọmọ get inside ni ẹ. Tó bá jáde láti ilé eré, Múkàrè ò ní jẹ́ first love ẹ. Sorry, bó ṣe máa ń feel like tó máa ń fi importance sára yẹn, ìyẹn ló máa ń bí mi nínú ọ̀rẹ́. Be real for once. You are too fake. Ṣé ìwọ tó ń pè ní role model rí? Queen mother àwọn aláṣẹ́wó, queen mother àwọn hawkers lórí Instagram, queen mother àwọn tó ń pín okódó, queen mother àwọn tó ń cross fork. Ṣé you have nothing to emulate, Ìyábọ̀. Your life is not worthy of emulation, Ìyábọ̀. Ìyábọ̀ Òjó tí ẹ̀kọ́ ni mo yìí ń sọ. Tí gúnmà ni mo yìí ń sọ. Ọmọ tó gúnmù la yìí ń sọ lọ́wọ́. Ìwọ náà ló ń kọ́ gbogbo bó ṣe ń pọ̀kọ̀. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Lọ ti mú lẹ́tà lọ fún olórí burúkú ọmọ yìí. Tó wọ ọmọ ológo sùsùsùsù tó pa fún wa. Àbí kò yé yín? Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. According to the process server, those from whom inquiries were made to serve the process on a said she had not been seen in the house recently. The legal team has said they will look at an alternative method to ensure that all the court process are legally served. That is it. So, me continue proof in the on the 8th of March, not in letter yellow, letter. That is not the bone of contention now. The bone of contention is the Chief Magistrate Court in Yetitano. The Chief Magistrate Court sitting in Ikorodu has granted the order that Wumi, the wife, Agbesu, transformer,
Oboji, Obowu, Ashana, Italawa. Ẹ má pè ní ìyàwó Mohbad. Ibi tẹ́tí ń bí mi nínú yẹn, Mohbad ò fẹ́ yàwó. Spendi ti sọ fún wa pé girlfriend Mohbad ni. Ṣé ń gbọ́ mi? Now, ẹ jẹ́ ká máa sọ lọ. The wife of the late singer, Mo allergic sin kankan nínú makeup tí mo ṣe. Aloba aka Mohbad be served notice of the pending DNA test application substituted. This was contained in a statement signed by a member of the legal team to the Aloba Onisola Odbumosu and obtained by Punch Metro Wednesday. In the application filed by the legal team to Joseph Aloba, father to the late singer, the family sought an order. Iyabo olórí burúkú. Ṣé bó sọ pé mú lẹ́tà wá. Iyabo asiniwáyé aláyé bàjẹ́. Wọ́n condemn Fúnkẹ́, wọ́n ṣépè fún Fúnkẹ́. Ipe kò help ọmọ tó kú yẹn. Olórí burúkú ẹ. O ma bọ́ta sọ pé kò rí bẹ́ẹ̀. Èmi máa pé wọ́n ló wà lábẹ́ gbogbo àwọn ọmọ tó ń bú Fúnkẹ́ ńjọ́ yẹn. Ìwọ ló wà ńbẹ̀. Ṣé ń gbọ́ mi? Ń bọ̀. Abẹ́ gbọ́ mi, ẹ jẹ́ ká máa kà lọ. Ṣebí Ìyábọ̀ yìí sọ nínú fídíò. Ń bọ̀. Ìyábọ̀ yìí sọ nínú fídíò tó fi bú mi. Ó ní wọn ò mú lẹ́tà wá. Ìyábọ̀ olórí burúkú ni ẹ́. Aláyé bàjẹ́ ni ẹ́. Awáyé wá pòfo, awáyé má wá ṣe rere ni. Mo yìí ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ṣáà ní sùúrù. Ẹ bá mi pè Paul. Olórí burúkú Paul. Ẹ bá ń pè tó bá ń sùn kó dìde ọ̀rọ̀ máa kàn. Ẹ bá mi pè Paul. Paulo olórí burúkú tó wọ ẹni tó máa dó tán. Mi blame Paul náà. Paul náà róbó ọ̀fẹ́ ni. Ó ti rí pé come and marry ni. Paul náà dẹ́ni kóun náà yà lọ bá ní come and marry. Ṣé bẹ́ẹ̀ gbọ́ voice note tó ṣe? Títí náà bá ti rí gbogbo obìnrin, ó máa ní come and marry. Wọ́n tún ti. Fún wọn pressure kan lórí TikTok. Wọ́n tún ti hangi TikTok o. A máa ṣe nǹkan. TikTok bó ti fi yín sílẹ̀ báyìí náà. Wọ́n tún ti flag wa lórí TikTok. Ń bọ̀. Yeah. Wọ́n tún ti flag wa lórí TikTok. Ẹ ṣáà ní sùúrù. Ẹ má kánjú o. Wọ́n tún ti mú wá ẹ ní sùúrù. Ẹ ṣáà má kánjú. Ẹ má kánjú. Resume. Yeah. A tún ti resume. Ẹ má worry. Ṣẹpẹtẹ́rì. Ìsàlẹ̀ jọ̀lọ́fù pàǹtí ẹ̀wà. Ọ̀rọ̀ dùn ẹ̀. Olórí burúkú. Òkè yín sókè lánàá. Ó ṣe yín fún pọ̀ bí iṣẹ́ ní Davido. Ó ṣe yín fún pọ̀ bí iṣẹ́ ní Davido. Ó mẹ́pọ̀ máa gbèsè ẹlẹ́ni ni. Kí ló flag fún? Ṣẹpẹtẹ́rì stop flagging. Ó kó ẹyin sókè. Ó ṣe yín fún pọ̀ bí iṣẹ́ ní Davido lánàá. Ó mẹ́pọ̀ máa gbèsè ẹni. Ṣọ́rọ̀ bí máa jẹ́ kó lọ ni. Ó kó ẹyin sókè lánàá. Ó ṣe yín fún pọ̀ bí iṣẹ́ ní Davido. Ṣọ́rọ̀ bí máa jẹ́ kó lọ ni. Dinobe láyé welcome on board. Pastor Suleiman welcome on board. They are washing. No. Ṣé ń gbọ́ mi? Yeah. Dinobe láyé lọ pé àgbésùn ẹ o. Tí èpè ò bá fi ṣé nǹkan tí mo sọ yé yín? Now, wọ́n wá fún ọmọ ẹ̀ lẹ́tà lánàá. Ayé gbọ́ ọ̀hún mọ̀. Mo ń bọ̀, ẹ jẹ́ ń pè. Mo fẹ́ jẹ́ kó bá mi sẹ́ndì nǹkan tó ṣe fún yín. Mo ń bọ̀. Ẹ ṣáà hold on. Hold on. Mo ń bọ̀. Ẹ ṣáà ní sùúrù, ẹ má bínú o. Ń bọ̀. Ẹ ní sùúrù.
now ṣé ibi tí mo ti ní problem pẹ̀lú lady yìí ṣé ń gbọ́ mi anything bá ti ṣẹlẹ̀ ó bá ẹ bá mi tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi send kíní gist lover yẹn ẹ bá mi send ẹ̀ sí fóònù ẹ ṣe now ẹ mọ̀ bí tí mo ti ní problem pẹ̀lú girl yìí kí ló dé tó fi gist lover ṣe ìgbẹ́kẹ̀lé kí ló dé tó fi ghost ṣe ìgbẹ́kẹ̀lé ẹ sọ fún mi ìgbà tí Mohbad kú kàkà kó lọ sí police station kàkà kó pé ẹ gbà mí kó ṣe fídíò bí Mohbad ṣe kú gist lover ló sáré lọ bá they have killed him he died of air infection ìgbà tá àkó yẹn jẹ Wùnmí ẹ tún wá sọ pé prime boy ló gún ní ọ̀bẹ mákẹ́jẹ why tí Wùnmí ṣe máa lọ ń bá gist lover kí ni connection gist lover Ìyábọ̀ àti Wùnmí okay wọ́n challenge Wùnmí lánàá pé wọn ò rí láti fún ní lẹ́tà mo dẹ̀ ti sọ fún yín pé 8th of March náà ti mú lẹ́tà lọ fún but ó refuse láti provide rẹ̀ láti fún ní lẹ́tà ṣé ń gbọ́ mi but unfortunately ṣé ń gbọ́ mi wọ́n wá gbé lẹ́tà yẹn sórí press lánàá pé wọ́n ti ní kó lọ lẹ̀ àwọn olórí burúkú kan tó yẹ pé òyìnbó òye wọn àwọn oníbọ́dí odò àwọn alára arú àwọn alára ẹja ara wọn máa mú bí ẹja kóté ni àwọn tó ń fọ́lọ́ Ìyábọ̀ nìyẹn ohun gẹ́gẹ́ kò tí Sódómù àti Gòmórà ẹ̀ jáde lára wọn ni ọlọ́mọ yẹn ìyá àbíkú òbó akíṣíkù agùnmánìyè ọ̀rẹ́ ọba lẹ́kí náà ni wọ́n ní fọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kì í sọ èèyàn tó jẹ́ irú ọ̀rẹ́ wo lọ́ba lẹ́kí fẹ́ kó jọjú kọ́ gba òbò nídìí obìnrin kọ́ gba aṣọ nídìí obìnrin kọ́ gba skẹ́ẹ̀tì nídìí obìnrin kọ́ wọ ṣòkòtò fún wọn. ìbá owó bàbá tó ń fọ́lọ́mọ yẹn olórí burúkú àtọwọ́jayé 20,000 ló wá fi òkú ọmọ tó yẹ pé ìjọba ló ń bá wọn sin ọmọ nílùú yìí òkú ọmọ 20,000 pounds lọ́dá fún. ó gba owó àjọ lọ́nà 3 akíṣíkù ló fi ń bọ́ the fact pé akíṣíkù náà ìyàwó ẹ̀ ló ń bọ́. ọba èèyàn tí ò ní ògùn tó máa fi jà fún ọ̀rẹ́ ọba lẹ́kí fún báwọn tó ń dìfẹ́mù kárátà ẹ̀ ọba èèyàn agùnmánìyè ṣòróbò tó ń dó yẹn ìkànga ló ń dó kò gírípù mọ́ kò sí iye káyà mọ́tà tó lè lò ọmọ yóò gírípù mọ́ olórí burúkú tó yẹ pé táwọn ò bá tí ì ṣiṣẹ́ tó bá tí ì san tax kò lè jẹun mo ti sọ fún yín remnant ló máa lọ́rọ̀ àlàsdà ìyẹn ọlọ́mọ yẹyẹyẹ bébí mọ́dà láre tẹríba ọlọ́mọ yẹn kò lè kọ́ mọ́ travel ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ọdún wo ló ti travel gbẹ̀yìn kò lè lọ ní báwo ló ṣe fẹ́ possible ibo ló ti fẹ́ rówó because ìlú yìí tó o bá ṣiṣẹ́ tó jẹ́ pẹ̀lú ló ń fún ẹ lówó ṣe ń gbọ́ mi anywhere tó bá fẹ́ lọ wọ́n máa bèrè pé ókè ò ṣiṣẹ́ alábọ̀dọ̀ ni ẹ báwo ló ṣe fẹ́ lọ ṣèbí ká tẹ̀sán pé tẹ̀lá kíṣíkù sí tí yẹn ń finance pocket ẹ̀ òun ló máa sanwó hòtẹ́ẹ̀lì òun ló máa lórí pé fẹ́ fún lórúkọ ìṣá ó dàgbọ́ ò mọ history akíṣíkù sórí gbogbo history akíṣíkù orí ibi là máa ti sọ gbogbo òbò tó lù ń jìbìtì lẹ́kọ̀ọ́ ibi là máa ti sọ bó ṣe fẹ́ girama ẹ̀ tó lóun fẹ́yàwó ibi là máa ti sọ ọlọ́mọ yẹn òbò akíṣíkù ó ti dóbò wèrè láwìn ẹlẹ́dẹ̀ ni pọ́pọ́pọ́ ni akíṣíkù mo rògbò ló rọ́bà ìdáàbòbò ìgbà tó ń dóbò yẹn gbogbo wọ́n máa ń ròyìn bí gbogbo nu léṣe ó dó òbò mo ti ẹ̀ mẹ́pẹ́ òbò tọmọ méje ti jábọ́ náà mi mẹ́pẹ́ ó máa ń rùn burúkú bẹ́yìn akíṣíkù lọ sọ fọ́ọ̀rẹ́ ẹ̀kan ni ó ní ó náà ọmọ yẹn tóun bá ń do báyìí ó máa só ni pàápàá ó lóbo ẹ̀ máa ń só ni àìtí débẹ̀ ń gbé yín débẹ̀ now ìgbà tí Punch wá gbé ọ̀rọ̀ yẹn síta ẹjọ́ ibo ló jẹ́ kí Wùnmí lọ ẹ sọ fún mi ibo ló jẹ́ kí Wùnmí lọ ṣebí Punch tó gbọ́rọ̀ síta ló jẹ́ kí Wùnmí lọ kó lọ counter ṣe interview àbí kò yé yín but reverse was the case kàkà kó lọ counter nǹkan tó gbé síta yẹn Wùnmí sáré lọ bá gist lover why gist lover ṣé gist lover jẹ́ press ni ṣé gist lover jẹ́ TVC ni ṣé gist lover jẹ́ Arise TV ni tó fi lọ bá gist lover
mo ń bọ̀ ẹ jẹ́ kí n ka nǹkan tó sọ fún yín ẹ gbọ́ nǹkan tó sọ fún Discover ó ní mo ń bọ̀ ó ní it is a lie Oba they didn't send me any application they are only using the media to defame me olórí burúkú ta ni ẹ̀gọ́ tó ń defame ẹ̀ Wùmí Àṣànà Òbólẹ́kí kí ni ẹ tó ń defame ẹ̀ ṣé mo kọ́ tó bá bí mi nú pẹ̀lú ọmọ olórí burúkú yìí a máa sọ pé they are defaming me who know you ta ló mọ̀ ẹ́ tí ò bá ṣe Mohbad tó kó sí tó kórí burúkú obìnrin wá fún wa tó sọ pé òun fẹ́ yàwó Wùmí ta ló mọ̀ ẹ́ gan abẹ́ ẹ̀gbọ́n they are using it to defame me and to also make the public feel like I am running from DNA tó bá ṣọ́ ọ̀fọ̀ ẹ̀ ṣe DNA olórí burúkú ṣèbó sọ pé òní ṣe ni ṣèbó òun lérí pẹ̀lú àwọn kọ́ọ̀tì ẹ pé òní ṣe ni wọn ò bí pọ̀ rí ìyá láyà ẹ̀dá ṣọ́ ẹ pé mo sọ pé kó bá mi bẹ́ẹ̀tì mo ní tó bá ṣe DNA yẹn kó pè mí lọ́mọ àlè mo sọ fún ẹ pé tó bá ṣe ẹ máa gbọ́ nǹkan tó sọ ó ní my solicitor was at the court on the 16th Wùmí irọ́ pa ẹ́ fi gbogbo nǹkan tó gbójúlé láyé ẹ fi ṣépè pé lọ́yà ẹ wà ní court lọ́n the 16th your lawyer was nowhere to be found lọ́yà bàbá Òdùmọ̀ṣù nìkan ló wà bẹ́ẹ̀ even the judge was asking that where is your lawyer wọ́n ní ṣé wọn ò fún ni your lawyer was nowhere to be found me stop lying you lie a lot you sleep and wake up with lies olórí burúkú ọmọ òun ló mọ ẹ̀tọ́ tí kókó bu ẹ̀dì láti age 10 ọmọ àlè jàtijàti olóòórùn ẹlẹ́nu rúrùn alábíyá rúrùn oníbọ́dí odò ọmọ òfò bíi ráàtì ó máa gbẹ bíi ráàtì tó jẹ ògùn eku tó gbẹkú ni olórí burúkú ọmọ no mercy for the killer no mercy for apàyàn no mercy for àṣànà olóṣì ọmọ àwáyé má ṣe rere ọmọ ìyá ẹ̀jẹ̀ ọmọ ìyá òfò tó bá ṣọ̀ fún ìyá ẹni ṣé wọ́n ló jẹ́ kó fi sójú ogun ṣebí ìyá ẹ̀ ló jẹ́ kó máa jà fún ìyá ò lè jà fún tó wọ́n mọ nǹkan tó ṣe spending sọ̀nà ó nínú mọ́tò ń dẹ́yẹn Mohbad sọ fún ẹ pé ìyá ẹ owó tí ìyá ẹ jẹ òun kò tí ì san fóun ẹ gba gbogbo bùkátà ọmọ lọ́mọ ẹ gba gbogbo nǹkan tó ṣiṣẹ́ fún láyé ẹ ibi tẹ́ ẹ ṣe sí ẹ fẹ́ jẹ́ ń bẹ̀ wà láìtàláì tó bá wín kéèsì yẹn gan owó yẹn ò lè mọ ẹ lọ́wọ́ mo sì ló máa fi rà lójoojúmọ́ olórí burúkú ọmọ àwa wí tán wá náà ń ṣépè fún àbáyé yín fẹ́ bàjẹ́ ni àbórí burúkú fẹ́ bá yín ni èpè lọ́rọ̀ yín gbà ẹ jẹ́ ká máa sọ̀nà ẹ máa gbọ́ o ó ní my solicitor was at the court on the 16th he requested for the letter but they refused to give it to him ẹ jọ̀ọ́ ṣó possible is this possible who are the people standing with this girl have you ever told this girl to say the truth for once and shame the devil ẹ jọ̀ọ́ àwọn wo ló ń support ọmọ yìí ẹ gbọ́ irọ́ tó pa ó ní lọ́ọ̀yà lọ sí court ó ní they refuse to give him the letter is this girl for real ọmọ yìí yẹn lọ wò dáadáa ó wà high on cheap drugs ẹ jẹ́ ká máa wò lọ ó ní he already sees the media as his tools ṣé ẹ gbọ́ bàbá ló tún sọ yẹn o ẹ wo lórí burúkú nínú ọmọ ìyá àti bàbá ta lórí media as tools kátó wí kátó sọ wàá ti lọ gbé fọ́tò sí aṣèrè lọ gbé fọ́tò ẹ̀ tó dún ẹ lóyún sí yé máa gbé fọ́tò Mohbad ṣé fọ́tò Mohbad tí mo rí yẹn inú ẹ̀ ń bí mi olóṣì kábà kan yín ni black and white aṣọ black yìí ni àti hooded top tí Mohbad wọ̀ àti ibi tó ti bímọ àlè tán lọ́ọ́ bímọ Mohbad náà ọ̀gẹ́ fìlà ọ̀rẹ́ ní ọ̀gẹ́ gèlè wọ́n gbọ́ ọmọ àlè wá fún ẹ ó mú fìlà royal blue òde sí light blue ẹlẹ́ṣẹ̀ kó mọ́ fọ́tò méjì ìṣá ni wọ́n jẹ́ ká gbádùn òun lọ fi ń disturb wa lórí social media tí ò bá wo bó tó ti wọ́ kábà wọn àti deeper life a gbé fọ́tò tó fọwọ́ kọ́ Mohbad lọ́rùn sí olórí burúkú ó ṣàǹtì ẹ lọ́wọ́ fọ́tò bíi tí Mohbad ti gbọ́mọ dání yẹn ó ṣàǹtì ọmọ yẹn sí ó wá ń sọ the baby looks like you father figure nǹkan tó sọ fún Mohbad mi tó ti gbọ́mọ dání yẹn the baby looks like you father figure ó ṣàǹtì ọmọ yẹn Mohbad wọ ọmọ yẹn pé ṣéèpù orí ọmọ yìí ò jọ tèmi nǹkan tó sọ fún Mohbad mi tó ti fọwọ́ kọ lọ́rùn nìyẹn ẹ lọ tún fọ́tò yẹn wò ṣé gbogbo yín rántí fọ́tò yẹn fọ́tò tó ti fọwọ́ kọ́ Mohbad lọ́rùn tí Mohbad wọṣọ light blue tó ń gbé Mohbad dání tó gbé Liam dání nǹkan tó ń sọ fún yẹn ẹ pé òun ló fa Mohbad mọ́ ló wá ń sọ fún Mohbad rí kí lè tíwájú orí ọmọ yẹn rí báyìí ó ní father figure look at this boy resemblance bàbá ẹ ni ẹ wo bó ṣe jọ dádì ó tún jọ dádì wo bó ṣe jọ dádì alọ́ba ó fi pupa jọ mọ́mì Mohbad
Look at your son, your first fruit, your womb opener. Ó ṣàn tẹ́ gbogbo ẹ̀ mọ́ Mohbad lọ́rùn, ó tì mọ́ lọ́rùn, ó ti ṣí. Our family baba Mohbad as a perfect DNA. Father figure yìí ṣáà ni. Ẹ jẹ́ a máa sọ̀lọ̀. Chembo, only Baba Mohbad already sees the media as his tools. Why does she like jumping into conclusion? Just because Baba Mohbad is asking for what killed his son, just because Baba Mohbad is asking for DNA, she keeps on coming online to attack that man, to put that man under the bus. Ẹ lọ bá mi mú bí tí bàbá yẹn ti sọ tó ti condemn ọmọ yàtọ̀ sí pé mo fẹ́ DNA. Tó bá ṣe DNA, màá mọ ikú tó pa ọmọ mi. Nǹkan tí bàbá yẹn tẹnu mọ́ nìyẹn. Bàbá yẹn nǹkan tó dẹ̀ ti sọ ni pé ó máa ń dóko kiri tó bá ti fẹ́ lọ dóko. Á fi ògùn oorun sí noodles fún Mohbad. Spending náà dẹ̀ confirm ẹ̀. Spending sọ pé kò kí ń sí oúnjẹ fún Mohbad. Àbí kò yé yín, ẹ jẹ́ ká máa sọ lọ. Ó ní he only want to set me up for more dragging. Olórí burúkú. Wọ́n ní kò ṣe DNA ò ṣe. Wọ́n ní kí ló pa Mohbad ò sọ. Jọ máa drag ẹ tó kó ẹ̀mí ẹ̀ máa fi já ni. Máa drag ẹ tó máa lọ bá Mohbad lọ́rùn. Àbólórí burúkú lélẹ́yìn. Mo ní tí n bá sinmi mo gbadé bó ṣiṣẹ́ ni mo free. Only they want to set her up for more dragging. Ẹ mọ̀ kọ́ tó ṣe lọ bá Gistlover. Wọ́n mọ̀ lọ sọ fún Gistlover so that Gistlover lè máa attack bàbá. Ṣùgbọ́n ẹ ti ṣí. Wọ́n ti gé tí bàbá Mohbad lọ. Wọ́n lọ ládé máa ń gbọ́mọ lọ bọ̀rọ̀kọ̀ ti dìdí náà tọ́mọ. Everyone sílẹ̀ jẹ́ kọ́mọ lọ dandan wọn ní àmọ́. Wọ́n dandan wọ́n ti dá ṣàkànnà létí lọ. What's the next in the day? Come on, no. Waiting, you want you. Waiting, I want you. Waiting, I want to go do it with all my heart. Oh, go, no, be gonka. Mr. Money, ginger. Oh, na. Wanna money, ginger. Just like her, just like her. Just like her, just like her. Just like. But you not bá mi sọ f'Àṣàkẹ́. Àṣàkẹ́ ò fine. Ó tún wá lọ ṣe irun burúkú tí ò fit ẹ. Àṣàkẹ́ má bínú o. Ó fine rárá. Irun tó ṣe yẹn ò fit ẹ. Wunmi, wọ́n ti gé bàbá Mohbad létí lọ. You want to set me up for more dragging? Ṣé bàbá rí ẹni? Ṣé rí ẹni? Ìtàláwà. Ẹ jẹ́ máa kà lọ. Ńbọ̀. Olóṣì orí pọ́n ti bọ́ọ̀sì òun kò mọ bí tá ti máa gbà yọ sóhun ìwọ tó ti rí nǹkan kan ẹ máa gbọ́ ó ní dèdè nǹkan tó kọ náà nìyẹn so mo ti sọ yẹn tán ṣé ń gbọ́ náà irọ́ tó lọ pa nìyẹn ẹ wá bá mi bí àṣànà olóbò lamilami olóbò kanji down ẹ bá mi bí àṣànà yìí pé wọ́n ní straight bullet fún Àṣàkẹ́ ò fine ẹ bá mi sọ fún ṣé irun tó máa ń ṣe tẹ́lẹ̀ yẹn ó fit ẹ̀ ṣé lẹ́yìn tó ń ṣe lọ́wọ́ yẹn ní kó lọ tún kò fit ẹ̀ Àṣàkẹ́ wọ́n ti ibi tó ti wá o wọ́n ti ọmọ ẹni tí wọ́n ṣe o wọ́n ti ọmọ ẹni tí wọ́n ṣe o Àṣàkẹ́ mo rí ọmọ kan tó lọ di ìdí ẹ̀ mú má lọ gbé nǹkan tó máa pa ẹ̀ wá Àṣàkẹ́ wọ́n ti ibi tó ti ń bọ̀ o wọ́n ti ibi tó ti ń bọ̀ Àṣàkẹ́ o ṣọ́ra àwọn ọmọ olórí burúkú onídìí rọ́bà yẹn àwọn bíi ti Wùnmí ni o Ìyábọ̀ ló supply wọn mọ́bi tó ti máa lọ dóbò Àṣàkẹ́ o má lọ dóbò tó máa rán ẹ lọ sọ́run o Àṣàkẹ́ o ṣorí olórí burúkú Ìyábọ̀ àwọn ọmọ ológun ló máa ń target mọ́bi tó máa lọ wọ Àṣàkẹ́ the word is enough for the wise so kí ni mo fẹ́ fàyọ lọ́sàn-án ni pé irọ́ ni Wùnmí ń pa ṣé ń gbọ́ mi wọ́n fún lẹ́tà wọ́n fún lọ́ọ̀yà lẹ́tà ó avoid lẹ́tà yẹn ni ṣé nǹkan tí mo gbọ́ sọ yẹn yes so nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ni so Wùnmí spare me your fuckery ṣorí gbogbo orí burúkú tó ń ṣe ṣé ń gbọ́ mi ṣorí gbogbo orí burúkú tó ń ṣe kò dé ọ̀dọ̀ tiwa gbogbo pé they want to set me up for bullying ṣorí bàbá kó máa sáré kiri àwa ọmọ tí bàbá ò bí àwa là ń jà fún Mohbad ti sọ ó ní tó bá pa mí ìgbà yẹn ló máa mọ̀ pé mo ní ẹbí àwa lẹ́bí Mohbad bàbá yìí o dádì mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run dádì mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run dádì
Mumbo. Ẹ ṣá wò. Sis, tẹ́ bá ń wò mí. Mo bí ẹni second line yẹn. Mumbo. Tẹ́ bá ń wò mí. Ẹ pè mí sí second line yẹn. Yeah, ẹ pè mí sí second line. I don't know if you have my second line. But tẹ́ bá ní ẹ send message sí mi nínú inbox, please. Ẹ send ẹ sí mi lórí inbox tí ma ti ń bá yín sọ̀rọ̀ yẹn. Màá ka nǹkan tẹ́ fẹ́ sọ ńbẹ̀. Ṣé nǹkan tí mo sọ yé yín? Now kí ni mo fẹ́ sọ ni pé ọmọ Wùnmí yìí. Why tó fi máa tó bá ti okay. Ẹ jẹ́ ká assume pé wọ́n fún letter. Ṣebí Punch ló gba letter. Àbí kò yé yín? Mbo, ẹ hold on. Ṣebí Punch ló gba letter. Àbí kò yé yín? Why tó ṣe lọ bá Gistlover? The same thing tó ṣe nìyẹn. Ìgbà tó pa Mohbad, Gistlover ló sáré lọ bá kàn lè cover shit ẹ̀. Ìgbà tó lórí buka wáyé má ṣeré àti Ìyábọ̀ níwòwò náà. Ìgbà tí yẹn máa sọ. Kí ló sọ? Wọ́n ní Naira Marley àti Sam Larry ló pa. Tó dẹ̀ mọ̀ nǹkan tó pa. Wùnmí olóbò sọ́kèwé. Kí ló dé tó ṣe lọ bá Gistlover? Ó ṣe lọ bá Punch tó gbọ́rọ̀ yẹn kí wà tí lọ́yẹ̀ lọ bá kẹ́ counter nǹkan tí Punch sọ pé irọ́ ni bàbá pa o, evidence wa nìyí o, a lọ sí court wọn fún wa nǹkankan. Why Gistlover? Ṣọ́rọ̀ báwọn ayé ń kó lórí burúkú Gistlover yìí jẹ ni? Ṣọ́rọ̀ bá ń kó jẹ́ ni àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni? Gistlover. Mi ì tí ì rí blogger tẹ́fẹ́ gbé jáde tó máa pa wá lẹ́nu mọ́. Gistlover. Àṣírí Ìyábọ̀ ti tú. Àṣírí Ìyábọ̀ ti tú. Kòrówó gbà náà. Àṣírí ẹ̀ ti tú. Why going to Gistlover? That is my question. Why tó lọ bá Punch? Kí lọ́yà yìí náà lọ? Kọ́ lọ counter nǹkan tí lọ́yà bàbá kọ sí Punch. Tí kóòtù kọ. Why tó jẹ́ pé Gistlover ló lọ bá? What are you trying to put out there for people? Alólórí burúkú ni ẹ́. Wùnmí, olóbò sọ́kèwé, olóbò jomijoke, olóbò kanji dam, olóṣì, ó bó grip mọ́, elastic rubber tó wà lóbò ẹ̀ ti slack. Ó rẹ̀ ní fi jọ. Now, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn, ṣé ń gbọ́. So that is that. Ẹ bá mi pé olórí burúkú Ìyábọ̀, ẹni kó súnmọ́ bí. Ṣẹ̀pẹ̀tẹ̀rì súnmọ́ mi níbí. Torí ìsúnmọ́ ni là ń wò ṣe ẹni. Ṣẹ̀pẹ̀tẹ̀rì súnmọ́ mi níbí. Torí ìsúnmọ́ ni là ń wò ṣe ẹni. Ẹ bá ń pè wá. Sórí ẹ tó bá mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mo kì í play video èèyàn bí báyìí. So mo ní play video ẹ lọ́sàn-án yìí. Wọ́n send ẹ̀ sí mi mo kàn wò díẹ̀ mo ní I don't need to watch her before I give her a message. Now mo fẹ́ fi kíní kan wọ̀nyí lọ́sàn yìí ṣé ń gbọ́ mi. Ń bọ̀. Mo post video kan láàárọ̀ yìí ṣé ń gbọ́. Many people ń sọ pé old video ni. Ó ní ibi tí mò ń lọ tí mo ṣe post video yẹn. Ṣé ń gbọ́. Now ó gbé nǹkan kan sí ṣẹ́tìrí màá post ẹ̀ fún yín. Ó gbé nǹkan kan sí about 2 weeks ago. Èèyàn kan wá comment pé Ìyábọ̀ Òjó home say Oga Polo never dey hint you say he wan serve you breakfast like this. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣàmọ̀ ẹgbẹ́ ìgbà tó kọ́kọ́ lọ ṣe àfòmọ́mọ́ jẹ́gẹ́jẹ́gẹ́ ìyẹn fi àwọn mọ́tò antique àwọn mọ́tò ìgbáyé àgùn ìròsì àwọn mọ́tò tí Awólọ́wọ̀ kọ́kọ́ gùn ní kó tó di Lagos State Governor ìyẹn fi àwọn mọ́tò yẹn ẹ̀ǹtà ìsì ẹ̀ ó sáré bẹ́ mọ́ tẹ bá ń gbọ́ àfòmọ́ ọmọ ìlú ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó gbà tó kọ́kọ́ ó sọ pé no sound Ismail Ashina ó sọ pé low sound ó dàbí 3310 ló ń lò off and on it again ṣé ń gbọ́ mi ṣé wọ́n ti gbé ìgbà tó kọ́kọ́ interview ẹ̀ ó ní forever is the deal says who ṣé wọ́n ló sọ ni àbí Polo ló sọ
Ìyábọ̀ ṣé wọ́n ló sọ ni àbí Paul ló torí ẹ tí àtàrí ẹ dàbí bumper Prado ṣé òun ló sọ Ìyábọ̀ mo ní ṣé òun ló sọ àbí wọ́n ló sọ ta ló sọ pé forever is the deal ṣé wọ́n ti pọ́ máa sọ gbà yẹn pé àwọn fẹ́ fẹ́ra àwọn ni ìyẹn ti wá pé ń ne òbò tí mò ń jẹ ní Nollywood English pọ̀ kò lè dórí tiẹ̀ kó lé gbogbo òbò sá fún mi àwọn ọmọ Nollywood yìí lọ pọ́kẹ̀tì owó fún mi lówó àwọn ló ń tọ́jú mi ṣé ń gbọ́ mi kò lè dórí tiẹ̀ kó fẹ́ lé aláàánú mi lọ so therefore forever is not the deal o èmi náà wá jẹ́ ń bẹ̀ ni bí Sulaimon ṣe jẹ́ ń bẹ̀ bí Dino ṣe jẹ́ ń bẹ̀ dèmi náà ṣe wá jẹ́ ń bẹ̀ bọ́ba Níkòwò ṣe jẹ́ ń bẹ̀ bí Fẹlá Fátọ́lá ṣe jẹ́ ń bẹ̀ nǹkan tí mo wá ṣe nìyẹn o má pè mí ní forever is the deal ṣòye yín ìgbà tó di 2 months later ó bá update ó lóun ò fẹ́ marry òun ti done and dusted ó lóun ò fẹ́ marry ó lóun ti done and dusted pẹ̀lú marriage ó lóun kò fẹ́ máa travel ẹ bá mi calculate ibi mélòó gan ni gbèké lọ tó feel funky ẹ bá mi gbé kó ka gbogbo òlu tó ti lọ ibi mélòó gan ló ti lọ I just wanna go for holiday I don't want to marry I'm done and dusted olórí burúkú o láyọ̀ nu relationship ni ìtorí gbogbo nǹkan tó target ni property àwọn èèyàn yẹn o wá rí pé nǹkan tó expect ò bá lọ́wọ́ Pọ̀lọ́ olówó àná ni tó bá béèrè what have you promoted before wàá máa gbọ́ I promote you be there for driver stop ṣé you be there for driver stop I promote Baba Frayo mi rí èèyàn gidi tó promote Mohbad tó ṣẹ̀ṣẹ̀ máa fún ní good CV òun àti ìyàwó ẹ̀ tún pàdé ẹ lọ wo CV Frayo tó máa rìn bí ìgbà tálágbà ń rìn dì á máa ṣe báyìí ó jẹ́ promote òbò àwọn ọmọ Nollywood òyìnbó ó ṣe máa ń rìn bó ṣe máa ń rìn ni very dirty man olórí burúkú ṣẹnu fífẹ́ bí singlet very dark man ó tọ́ ni ẹ lọ wo ẹnu ẹ ẹ lọ wo shape ẹnu ẹ fẹ́ ó dàbí singlet very dark man now ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ó wá dàbí pé pọ̀ lóòtọ́ ṣé nǹkan tí mo sọ ló pa yín lẹ́rìn ẹ lọ wo ẹnu ẹ bẹ́ẹ̀nu ẹ ṣe fẹ̀ ni ó dàbí singlet very dark man ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ now ó dàbí pọ̀ lóò wá ti ń ṣú ẹ̀ ní show me your kókósẹ̀ ọmọ àlè túrọ́zà ń bọ̀. Okay. Okay, sis. Okay, sis. No problem. Ṣé nǹkan tí mo sọ yé yín? Èèyàn kọ́ ní why you like this? Tí rẹ́rìn. Ẹ bá fẹ́ rẹ́rìn pa mí by lẹ́nu. Now, Pọ̀lọ́ wá ti ń fún ní preamble. Ó wá sọ kíní ìjọ yẹn, ẹ máa gbọ́. Ó wá sọ pé òun ò máa rí mọ́, ipò òun fẹ́ máa travel. Olórí burúkú, mi ìlú olóyìn lọ́nà, gbogbo ìlú tó lọ́nà. Amẹ́ríkà yìí ṣá ni. Àjogúnbá yàrá kan ẹ̀. Self-contained yàrá kan ẹ̀. Amẹ́ríkà yìí ṣá ni. Bó ṣe birthday Amẹ́ríkà ni. Bó ṣe Valentine Amẹ́ríkà ni. Wọ́n dẹ̀ fẹ́ máa lọ all around the world. Olórí burúkú ẹ bá mi bí.
ṣó ti lọ boat cruise, ṣó ti lọ Barbados, ṣó ti lọ boat cruise, ó lọ boat cruise, ó lọ sórí àwọn ẹ má jẹ nja yín sí. Ẹ jọ̀ọ́ ṣó ti lọ boat cruise. I just want to be enjoying what? Nínú boys quarter tí wà tí polo. Tẹ́ máa ń núra yín mọ́ l'Amẹ́ríkà tẹ́jọ́ ń lọ. Ó dàbí máa yọ wíìgì. Máa yọ wíìgì, máa yọ orun ojú. Ọ̀rọ̀ yìí gbà kí n yọ wíìgì lọ́sàn. Torí mo fẹ́ dàgbà síbí ni. Ẹ jẹ́ ká máa sọ. Ẹ máa gbọ́. Èèyàn kan wá béèrè lọ́wọ́ ẹ̀ pé òun ò bù pé Polo ò tí ì máa fún ní breakfast. Ẹ máa gbọ́ statement ẹ̀. Statement ẹ̀ yẹn ló jẹ́ kí n post nǹkan tí mo post láàárọ̀ yìí. Ẹ máa gbọ́ nǹkan tó sọ. Ó ní slim yes. Ó ní I always do the serving. Ó ní òun máa ní. Ó ní my dear, but unfortunately forever is it. Ó lóun lòun máa ń serve ọkùnrin ní breakfast. Ṣé ń gbọ́ mi? Ibi báyìí ni mo wá fẹ́ gbé yín dé. Ẹ̀wẹ̀ tó lóun máa ń serve ọkùnrin ní breakfast. Oko Dino tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ní tíátà ló nà lẹ́pọ̀n. Ṣé Dino jẹ́ ẹni tó serious? Ṣùgbọ́n come and marry lọ́ fi gba òbò nídìí Ìyábọ̀. Come and marry lọ́ fi gba òbò nídìí ẹ̀. Ẹ jẹ́ kí n play fún yín kẹ́gbọ́n. Ẹ wo jẹ́. Ó ní kò sí bó ṣe lè wà lára wèrè tó máa sọ lára ẹ̀. Ìyá ènìyàn o, ẹ wo bí ìyá ìṣe ń fẹ́ yín láì ṣe pọ́n ọ̀sán nǹkan tó fọ́ nì. Ṣé ń gbọ́? Ẹ wo wèrè tó sọ pé ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ nìyí o, ṣé ẹ pé sọ pé òun lòun máa ń sáàvù àwọn ọkùnrin ní breakfast. Internet never forget. Ṣé ń gbọ́? Ẹ wo bó ṣe ń sunkún bí. Wọ́n ní Múwá oníkayamátà ló fàjà. Dino gba pátá lọ́wọ́ Múwá jẹ́ ọ̀rẹ́ Ìyábọ̀ bí gbogbo wọn ṣe máa ń cross flock nìyẹn. Ṣé ń gbọ́? Ó dẹ̀ sọ pé òun lòun máa ń já ọkùnrin sílẹ̀. Ìwọ ló máa ń já ọkùnrin sílẹ̀. Kí ló dé tó ń sunkún fọ́kọ Dino? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo yìí máa gbé yín débì kan. A máa play ti Abubakar náà tó sọ pé òun àti ìyá ẹ̀ ní ìyá ẹ̀rí ẹ̀ wo bí ẹ̀ ṣe rẹ́rìn láì ṣe pọ́n ṣe wọ́n ṣe kọ́mẹ́dì. Ẹ̀ wo bí ìyá Ìyábọ̀ ṣe. Wọ́n ní kò sí bó ṣe lè wo wèrè. Ó yìí máa ṣẹ́jú díẹ̀ tó bá dé ṣọ́ọ̀ṣì. Ṣéènì tó fi sòyá ìmọ̀lẹ́ ìgbà tó máa kú. Ó dàbí ṣéènì. Ẹ mọ ṣéènì tó máa fi ń sọ àwọn ẹrú ní ayé àtijọ́. Nítorí ìgbà tó wáyá, ìyá ẹ̀ wá violent bí wèrè. Ìyá ẹ̀ wá ń géyàn jẹ́ ó ń bú gidi. Tẹ bá lu ẹbí Polo. Tẹ bá wo ara ẹ̀ ó lápá kan lára. Ìyá ẹ̀ bù jẹ ni. Ẹ tó sọ pé òun lòun máa ń sáàbù ẹ wo eyín wèrè, ẹ wo bí eyín wèrè ṣe fún pọ̀. Ó dàbí ṣéènì Davido. Ẹ wo wèrè. Ó fún wèrè breakfast. Nǹkan tó dáwọ̀ lẹ̀. Ṣèbí tó bá níṣẹ́ lọ́wọ́. Ṣọ́kùnrin wàá máa sunkún fọ́kùnrin. Wà láìtàláì kó ṣe tẹnu. Tí ìbá bá ọkùnrin sọ̀rọ̀ mọ́, ó yìí máa ní memory ni. Because nínú relationship give and take ni. Ṣùgbọ́n kò sí give and take ní dictionary olórí burúkú ọmọ yìí. Bí kọkùnrin máa mú wa ni, kó máa ṣe fún. Ṣáyé yín lọkùnrin wa ni. Ẹ wo bó ṣe fún yín pọ̀. Ṣé mọ ṣéènì kékeré tí Davido máa ń lò tó ṣe fún pọ̀ yìí. Ẹ wo wèrè. Ó dàbí ìgbà tí ẹ gèjẹ lẹ́yìn tó ṣe. Ẹ wo wèrè. Wèrè ń sunkún fọ́kọ́. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Kí ló ń fa ẹgbẹ́ gbọ́? Mo wá. Kayamata. Ẹ máa gbọ́. Ilé iṣẹ́ ọ̀tún káfíń mi náà kí ó jẹ́ òkè owó. Ìyá ọ̀sẹ̀ òkè owó ọmọ bọ̀dí. Ìwọ ọmọ ìlérí ní ló bá wá. Ṣẹ́rí, bí ọdún ọ̀kẹ́ owó yẹn ọ̀tá ẹ̀ ni. Kí lè ló dé tó ṣe yé ti bí ọdún ọ̀kẹ́ owó? Mi mọ̀ bí agbègbè yín rí fọ́tò yẹn gbà kan. Bí ọdún ọ̀kẹ́ owó lọ sí patí, ó pàdé Dino ń bẹ̀. Ó bá Dino ya fọ́tò. Bára ṣe ń ta wèrè nìyẹn. Nǹkan tó ń ṣe fún bọ́ọ̀lù ń sìn náà nìyẹn. Tó bá ti ń déètì èèyàn, ó máa ń lé gbogbo àwọn obìnrin á fẹ́ máa sọ pé òun lòun wà bẹ́ẹ̀ sìn, òun lòun wà bẹ́ẹ̀ sìn. Ó jẹ́ kó fi ẹ́ ṣe pé wọ́n ló wà bẹ́ẹ̀ Ìyábọ̀.
because oh wùwà bẹ́ẹ̀ tó lè gbé sílé má sọ pé mi ò lọ́kọ o ṣé mo pé mi ò sọ pé ò sunkún fọkùnrin mi tẹ̀ sọ pé mo fẹ́ ọkọ sórí mi dáadáa ṣé mo jẹ́ tí ọkùnrin ń jẹ full loaded ni wo bí ṣe rí full loaded ni ìwọ ń bú eyín mi I am confident nǹkan tó ń pè ní kí lè máa pè náà self confidence àbí báwo lè ṣe máa pè Ìyábọ̀ ìwọ kan náà ló ṣèdí ó ṣe yín ó ṣọyàn ó ṣe gbogbo ẹ̀ single lady mà ní ẹ̀ all the single ladies wọ́n náà all the single ladies Ìyábọ̀ tó bá pè single ladies kí wọ́n náà yà máa jó báyìí all the single ladies wọ́n náà olórí burúkú àkúkú bí sọ̀ṣẹ́ ràdàràdà kàkúkú má fẹ́ ọkọ ó sọ̀ṣẹ́ adépò tó lọ gbé sílé tó ń pè lọ́kọ kò sọ fún yín ni Paul ń lo pampasì gbogbo nǹkan tí ó lè fèsì wọn nìyẹn ṣe wọ́n pé Paul ti dòdì ìdí ẹ̀ máa ń yọ omi àtẹ̀jẹ̀ ń bọ̀. All the single ladies, Ìyábọ̀, èmi àti ẹjọ́ wà set ni Ìyábọ̀. TikTok ẹ ṣá má bínú o. Only Beyonce is watching. All the single ladies. Olórí burúkú tẹ́ bá wá definition of fake tó bá ní kẹ́ define fake tó bá ní kẹ́ define fake in school tó bá ní can you give us a lot of examples of fake Ìyábọ̀ ni kó jẹ́ number 1 nínú list yín ẹ wò mí ó ní mo ugly ẹ wò mí dáadáa ó sọ pé mo ugly tó bá sure fún ni kí ló lọ ṣe yín fún tó bá sure fún kí ló lọ ṣọyàn fún tó bá sure fún kí ló lọ ṣèdí fún I am overconfident ẹ wo eyín mi tún yọ mo ń dúró kó pè mí ní dentist kan fi mí sí fún mi kí ni mo ṣe mo tún gbé eyín yẹn jáde kíni mi ìbọ́ra kírìmù tí mò ń lò 1000 mi tẹ̀mọ́ tí ìyá tẹ̀gà ń tà mọ́ sí 3000 ní tẹ́lẹ̀ ọ̀fẹ́ ló máa ń fún mi Ìyábọ̀ ó jẹ́ kó gbé fún mi gbé fún I don't need to fake it what will be a man of my caliber will come to me I don't need to go and do surgery I don't need to put ó ṣe yín ó ṣẹ̀kẹ́ ó ṣekùn ó ṣèdí jọ ibo ló padà dúró sí ọ̀dọ̀ Pọ́ọ̀lù tó ń lo Pọ́ọ̀lù tó ń lo kòmódì Pọ́ọ̀lù tó ń lo pampasì ó ti dòdì ẹ̀rí pé òun ló kọ́kọ́ bá Bobrisky bẹ̀bẹ̀ ni ìgbà tó yẹ pé client ẹ̀ ní Bobrisky olórí burúkú ọmọ òfò ọmọ tẹ́nìkan òbí wọ́n ní oúnjẹ tó tọ́ sájá mẹ́gbẹ́ fún mi jẹ́ Olúwa ọlọ́run bá wò títí wèrè òrọ́kọ gidi mọ́ ó bá lọ sẹ́tù fún rẹ́mínàǹtì ó mẹ́pà jẹkù ní bọ́ọ̀lù wọ́n pe gbogbo ọkọ wàláì má remain single for the rest of my life kàkà kí n fẹ́ Pọ́ọ̀lù ò ní kàrísímà kọ́kọ́ kò ní anything he has nothing to bring to the table ẹ̀pọ̀n ló ní ẹ̀pọ̀n náà ó ti dàbí ẹ̀pọ̀n tó máa ń wọnú tó máa ń jáde ẹ̀mẹ̀pọ̀n tó máa wọnú tó máa jáde nothing to show pé ọkọ lélẹ̀ olórí burúkú tó bá wá show á lọ máa show Bentley ìgbáyé Pope John Paul III
Abolori burúkú ni ẹni Paul ló fẹ́ fi ṣakọ sáwọn colleague ẹ. Paul lẹ́lẹ́ ń bẹ̀ yẹn. Paul lẹ́lẹ́ ń bẹ̀ yẹn. Oúnjẹ tó tọ́ sájà, oúnjẹ ajá ni Paul Ìyábọ̀. Ìyábọ̀ ń ṣó, Paul ń ṣó oúnjẹ gidi. Paul tí mú ẹ dàbí àtàrí Ṣeun Kútì. Kí ni mo fẹ́ fàyọ? Abẹ́ ẹ̀gbọ́n mi ni. Ó wá wò mí títí. Ẹ̀mí tó sọ very confidently. Tẹ́bá wá wí tó wọ́n máa fẹ́ yín bú mi. Ṣé robot àfẹ́? I am always telling you. Ẹ̀yin kọ́ lè máa determine life mi. Èmi ni máa fún yín nǹkan tẹ́ máa sọ. Èmi ni máa fún yín nǹkan tẹ́ máa ṣe. Màá sọ pé torí ẹ̀ ń bú mi sìn, màá lọ ṣe yín. Ìtorí ẹ̀ ń bú mi sìn, màá lọ ṣe nǹkan. Àbólórí burúkú ni yín ni. Èmi ò ẹ mọ̀ gbàtọ́ tí ń pè mí lẹ́yìn ni. Yes. Lọ tí ń pè mí lẹ́yìn. Ṣé rí mi kí n ṣe? Mi ì lè ṣe because ẹ̀yin miscreant kọ́ lè máa determine life mi. Àwa là ń determine life Ìyábọ̀. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ni, kò ní lọ máa ṣe yín àní ó ṣe gbogbo ẹ̀ṣẹ̀. Ibo ló settle sí? Ó settle sí ọ̀dọ̀ àgbépò. Paul oníkòmóòdù alápò ògbẹ́. Ó tún ní ẹ̀yin náà sì dà ti gbàgbé kinní yẹn. Ẹ mọ̀ pé àwọn tí ò bá lè yàgbẹ́, wọ́n máa ń ní kinní kan bí báyìí. Ibẹ̀ nìgbẹ́ máa ń lọ. Nurse in the house, ẹ bá mi confirm orúkọ tán pé kinní yẹn. Àwọn tí ò bá lè fìdí yàgbẹ́, Paul ti ó ti kí okó bọnú ìdí ẹ̀, kò lè fìdí yẹn yàgbẹ́ mọ́. Òun lẹ ṣe máa ń tó máa ṣe báyìí. Ó dàbí ìgbà tí aláǹgbá àgámá lizard bá ń rìn. Coloscopy ẹ ṣe ìyá mi olórí Kẹ́misọ́lá. Coloscopy ló ń pè. Èmi náà mọ̀ mo ti gbàgbé ni. Ẹ lọ Google ẹ̀ lò kátàkà kan. Ó yìí rí tọ̀tọ̀. But tó bá ti dalẹ̀ kò kí ń lè mú mọ́la, kò lè hold ìtọ̀ mọ́. Ṣó ti yé yín? So ìtọ̀ yẹn ó ní pọ́tì. Ẹni kí Ìyábọ̀ bá mi show ní living room ẹ̀. Ó ní kòmóòdù lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ni. Tó bá ṣe dìde báyìí ìtọ̀ ni. Ìyábọ̀ òṣò kò jèrè nínú marriage yẹn. Stomach bag ẹ ṣe àti mi kẹ́yìn. Wọ́n ti dó fún ọpọ́ọ̀dù títí tó yẹ pé ẹni tó bá ṣọ̀ fún Ìyábọ̀ kó bá mi ṣó inú ilé Paul. Ẹni pé tó bá ṣó ibi tó bá lọ fọ́lé náà ẹgbẹ́ kan ló máa ń ṣó. Kòmóòdù ni. Àwa lo stomach bag. Ẹ lọ Google stomach bag. Kò lè fìdí yàgbẹ́ mọ́. So àpò gbẹ́. Ṣé fẹ́ gbọ́? Owó ní Ìyábọ̀ wá lọ bẹ̀. Ẹ rí pé òun gan ti sọ́njọ́ yẹn. Ó nígbà tó tòsí òun. Ó lóun sáré lọ wo péèjì ẹ̀. Òun róríṣiríṣi mọ́tò. Òun rí báwọn ọ̀rẹ́ celebrity kan ni. Ó lóun lọ inbox àwọn celebrity yẹn pé báwo ló ṣe jẹ́. Olórí burúkú rò bí pé owó lòun máa bá ń bẹ̀. Rẹ́mínàntì ló bá ń bẹ̀. Bí stomach tán yàgbẹ́ sí àpò ògbẹ́ àti kòmóòdù ló bá ń bẹ̀. Ìyábọ̀ òbówó ń bẹ̀ kò bá jẹ́ ń bẹ̀. Ìgbé àtìtọ̀ ló lọ ń kó. Ó ti sú wèrè. Wèrè bá ń lọ together is the deal. Ó ní káwọn kan máa travel ní ṣèbó sọ pé òun fẹ́ fẹ́ tẹ́lẹ̀. Ṣèbó lórí burúkú Gistava ló sọ pé show us the ring. Olórí burúkú Paul wá sọ wèrè di igi àti bí ọdún méjì. It's a diamond. Say yes. Àmà tí sọ say yes láti jọ Ìyábọ̀. Olórí burúkú tó lọ ra ríǹgì fúnra ẹ̀. Wọ́n bá mú wèrè, wọ́n bá kúkú sọ the Lord of the Ring. Kòróbò tó ń ta mọ́. Àwọn kọ́sítọ́mà dáadáa tó wà ń ta wọ́n ń bínú pé ó tiẹ̀ wá réyàn fẹ́. Eléyìí Paul tó ti di once upon a time. Eléyìí ayé bá pa kádàrá ẹ̀dàsá ìdáṣá gbogbo ìkà tó ń ṣe látijọ́ ẹ̀ ó bá ká ẹ̀. Àwa máa fi kọ́ra àtàbájé, a máa kọ́ra mọ́ Fúnkẹ́, a máa kọ́ra mọ́ Mercy, a máa kọ́ra mọ́
mo ti gbàgbé orúkọ gbogbo àwọn ọmọ Ísírátà yìí àwa máa kọ́ra mọ́ wọn pa àwa lọ máa ṣèkà òun ló mú tó lọ pàdé pọ̀ mọ́ Gistlover tó ń gbé wòwò àwọn ọmọ ọlọ́mọ síta àbí kò yé yín ó máa kọ́ra náà ẹ má jẹ́ ká bínú sí i wọ́n ní tó bá wá owó lọ síbì kan ó wá débẹ̀ ó bá kò mọ ó bá pògbè kò ló sóbi kò lè padà because ó ti sọ fún wa pé forever is the deal. And I was update here 2 weeks ago. Oh, I don't want to marry any man. I don't want to marry any man. I just want to travel around the world. Oh, Lori Buruku. Mama mislead àwọn ọmọ tó follow yín. Bọ́sìtà kò wá sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀. Ṣèbọn ti kí ẹ congratulations. Ìyàwó náà mò ní bú ẹ. Paul ní máa bẹ́ẹ̀ jà fún. Women supporting women. Obolugbo mumora, obaresa omumora. But lo fẹ́ lọ dobo àwọn ọmọ Nollywood tó ra àwọn ọmọ Nollywood. Wọ́n máa ń sanwó ẹ̀ paymaster wọn ni paymaster wọn but lo ni àwọn ọmọ Nollywood òyìnbó. Polo prospect kan Polo ni very daft man. Ṣebí very daft man. He cannot express himself in English. Can I gathering sing? Can they gathering àwọn $10? Àwọn dá. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wo a ò ní rí jù báyìí lọ. Ó bá tún ṣe ń lọ báyìí, a máa bọ̀ ẹ̀yin olólùfẹ́ wa gbọ́. Ó dàbọ̀.